A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Aṣòfin àná láti Cross River Senatorial District Senator Florence Tagiwa ti dá ẹ̀sùn ìbálòpọ̀ tí Senator Natasha Akpoti-Uduaghan pè tako ààrẹ ilé-ìgbìmọ̀ nù, bí ó ti ní kò sí obìnrin tí wọ́n lè kàn lábùkù ìbálòpọ̀ níwọ̀nba ìgbà tí ó bá ti di senator. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ní Tagiwa ti ṣe àríyànjiyàn wípé ó jẹ́ àmì àìlákíkanjú fún senator obìnrin láti máa sọ irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu. Akpoti-Uduaghan ni ó ṣe ẹ̀sùn wípé ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio mú ayé nira fún ìgbìyànjú rẹ̀ lórí ìgbésẹ̀ iṣẹ́ àkànṣe Ajaokuta Steel Company nítorí òun kò fẹ̀yìn lélẹ̀ fún un. Ṣùgbọ́n Tagiwa ní obìnrin tí ó bá ríbi díje tí ó sì dé ipò sínétọ̀ ti kọjá ẹni tí wọ́n lè máa fi ìbálòpọ̀ dúkòokò mọ́, tiẹ̀ ní kí ó lọ síbẹ̀ lọ sìn lú nítorí ìkan náà ni gbogbo ènìyàn ní ilé-ìgbìmọ̀. Tagiwa ní òun kò sọ wípé arábìnrin yìí ń parọ́ o, ṣùgbọ́n ẹni bá wà ní ilé-ìgbìmọ̀ wà níbẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn kì í ṣe gẹ́gẹ́ bí obìnrin. Nígbà tí wọ́n béèrè bóyá kí àwọn aṣòfin obìnrin má máa sọ̀rọ̀ bí wọ́n bá rí irúfẹ́ nǹkan báyìí, Tagiwa tí ó ti fìgbà kan rí jẹ́ olùbádámọ̀ràn sí ààrẹ tẹnumọ́ wípé láti máa ṣe irúfẹ́ ẹ̀sùn báyìí ní ìpele sínétọ̀ ṣe àpẹẹrẹ àìlágbára. Ó ní kí àwọn aṣòfin obìnrin rí ara wọn gẹ́gẹ́ bí akíkanjú tí ó dọ́gba pẹ̀lú ọkùnrin akẹgbẹ́ wọn nítorí àti dé ìpele sínétọ̀ kì í ṣe kèrémí. Ọ̀sẹ̀ tí ó kọjá ní fàákájà bẹ́ sílẹ̀ láàrin Akpoti-Uduaghan àti Akpabio lẹ́yìn tí ó ṣe àkíyèsí wípé wọ́n ti pààrọ̀ àga rẹ̀. Nígbà tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni ó ṣe ẹ̀sùn wípé oṣù Kejìlá ọdún 2023 ni Akpabio ti ń fi ìlọ̀kulọ̀ lọ̀ ọ́ nígbà tí tòun tọkọ rẹ̀ lọ ṣe àbẹ̀wò sí Akpabio ní ilé fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Akpabio kò tíì fèsì lórí ẹ̀sùn yìí, ṣùgbọ́n ìyàwó Akpabio, Ìyáàfin Ekaette Akpabio sẹ́ ẹ̀sùn bí ó ti pe ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako Akpoti-Uduaghan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Shamsideen Ogunjimi gẹ́gẹ́ bí olùṣirò àgbà tuntun fún orílẹ̀-èdè. Ìyànsípò tí wọ́n kéde lónìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù kẹta ọdún 2025 tí ó bọ́ sí ọjọ́ kan náà pẹ̀lú ìfẹ̀yìntì olùṣirò àgbà lọ́wọ́lọ́wọ́ AGF Olúwatóyìn Mádẹ́yìn. Ogunjimi, ẹni ọdún 67, ni wọ́n kọ́kọ́ dárúkọ nínú oṣù Kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ẹni tí yóò gba ipò lọ́wọ́ Mádẹ́yìn. Lẹ́yìn èyí ni ìgbìmọ̀ adarí ìṣirò láti Federal Civil Service ṣe àgbéyẹ̀wò rẹ̀ kí wọ́n tó bu ọwọ́ lù ú. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni wọ́n ti ṣàlàyé pàtàkì ipò olùṣirò àgbà. Ogunjimi, tí ó kàwé gboyè láti Ifásitì Nàìjíríà Nsukka, gba oyè BSc nínú ìṣirò ní ọdún 1990. Lẹ́yìn èyí ni ó gba oyè Master's Degree nínú ìṣirò àti ìṣúná láti Ifásitì Èkó (UNILAG). Bákan náà ni ó ní ìwé-ẹ̀rí láti Institute of Chartered Accountants of Nigeria àti Chartered Institute of Taxation of Nigeria. Ààrẹ Tinubu kí Ogunjimi kú oríire ìyànsípò rẹ̀, bí ó ti rọ̀ ọ́ kí ó ṣe àmúlò ìrírí rẹ̀ fún iṣẹ́ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ àwọn Kìrìsìtẹ́nì CAN ní ìpínlẹ̀ 19 ní ẹkùn àríwá títí kan ìlú Àbújá ti kọ̀rọ̀ ojú sí bí wọ́n ṣe ti àwọn iléèwé kan pa ní ìpínlẹ̀ 4: Bauchi, Katsina, Kebbi àti Kano fún ọ̀sẹ̀ 5 nítorí Ramadan. Wọ́n ní èyí lè mú ìfàsẹ́yìn bá ètò ẹ̀kọ́ ní ẹkùn yìí. CAN wá rọ àwọn gómìnà tí wọ́n ṣe ìpinnu yìí kí wọ́n ṣe bákan náà tí ó bá máa fi di ìgbà Lent àwọn Kìrìsìtẹ́nì. Nínú àtẹ̀jáde àná tí alága ẹgbẹ́ CAN, ẹni ọ̀wọ̀ John Joseph Ayabu, bu ọwọ́ lù ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ti iléèwé ìjọba àti ti aládàáni pa fún ọ̀sẹ̀ 5. Bí wọ́n bá fẹ́ ṣe dáadáa ni kí wọ́n ti iléèwé pa nígbà Lẹ́ǹtì, kí a kúkú mọ̀ wípé àwọn ọmọ á jókòó sílé fún oṣù 2
kọjá láàrin ọdún kan. Wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí ipa tí ó lè ní lórí ìgbáradì fún ètò ìdánwò WAEC àti UTME. CAN ní ìgbésẹ̀ yìí lè yọrí sí ìjákulẹ̀ nínú ètò ẹ̀kọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ ẹkùn àríwá tí wọ́n fẹ́ bá wọn figagbága fún ètò ìgbaniwọlé sí iléèwé gíga. Alága wa rọ àwọn gómìnà ẹkùn àríwá kí wọ́n mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn, dẹ́kun òfin tí ó lè kóbá ètò ẹ̀kọ́. Bákan náà ni wọ́n ké sí onínúure ọmọ orílẹ̀-èdè kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ bí wọ́n ti ń rọ àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì jẹ́ olùpamọ́ òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Comptroller General náà fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NIS David Shikpu Paradang ni a gbọ́ wípé àwọn ajínigbé ti ṣekú pa lẹ́yìn tí wọ́n jí gbé ní ìlú Àbújá. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeni láàánú láti gbọ́ wípé àwọn ajínigbé yìnbọn pa arákùnrin wọn David Paradang, kí Ọlọ́run tẹ́ ẹ sáfẹ́fẹ́ rere. Ọ̀jọ̀gbọ́n tó ń gbógun ti àwọn àdàlúrú counter-insurgency expert Zagazula Mahama jábọ̀ wípé ní ìlú Àbújá ni wọ́n ti jí Paradang gbé lówùúrọ̀ kùtùkùtù mọ́júmọ́ òní lẹ́yìn tí wọ́n tọpinpin rẹ̀ lọ láti ilé ìfowópamọ́ tí ó ti lọ gba owó. Wọ́n gba owó ọwọ́ rẹ̀ kí wọ́n tó ṣekú pa á. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá dá ìpòrúurú ọkàn tuntun mìíràn sílẹ̀ lórí ètò ààbò, pàápàá jùlọ ẹ̀sùn ajínigbé tó ń fojoojúmọ́ gbilẹ̀ sí i ní agbègbè ìlú Àbújá. Ó lé ní 30 ọdún tí CG Paradang lò lẹ́nu iṣẹ́ ìjọba bí ó ti ṣiṣẹ́ yí orígun orílẹ̀-èdè ká, bẹ̀rẹ̀ láti Kano, Èkó, Kwara, Enugu àti Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Adarí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles Eric Chelle ti kéde ìgbìmọ̀ ẹlẹ́ni 35 tí yóò kópa nínú Pivotal 2026 World Cup qualifiers tako orílẹ̀-èdè Rwanda àti Zimbabwe. Captain Ahmed Musa bá ara rẹ̀ nínú ikọ̀ fún ìgbà àkọ́kọ́ láti ìgbà 2023 AFCON pẹ̀lú igbákejì captain Willem Troost-Ekong àti midfielder Joe Aribo. Chelle ti ṣe àgbékalẹ̀ ojú tuntun 6 mìíràn láti dá ìrírí wọn pọ̀ mọ́ ẹ̀bùn àmútọ̀runwá àwọn agbábọ́ọ̀lù tílé náà ò gbẹ́yìn, àwọn bíi Papa Mustapha, Káyọ̀dé Bánkọ́lé àti Ifeanyi Emmanuel Onyebùchi. Gbogbo wọn ni wọ́n gba ìpè láti darapọ̀ mọ́ wọn. Pẹ̀lú àìlera orúnkún Fisayo Dele Bashiru, Jerome Akol Adams àti Maduka Okoye tí òun náà ti yapa láti oṣù Kejìlá, gbogbo wọn ni wọ́n fi sínú ikọ̀. Àwọn ìyókù ni Stanley Nwabali, Amos Obasogie, Káyọ̀dé Bánkọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.